Amodo wego me o papa, amodo le pe meruwe. Osana we mi ya, no wago me. Osana we mi ya, no wago me. Osana we mi ya, no wago me. Amodo le pe meruwe. Ladies and gentlemen, I'm standing here representing my very humble self. My names are Prince Clement Ogie, the Okinyameye of all nations. Appreciate everybody here present, and to thank everybody that found it very necessary to squeeze time out of their tight schedule to grace this occasion. I want to express my utmost gratitude to everybody here present that without missing any word, I'm highly elated to see you present here to help me to grace these auspicious occasions. And I thank you all here present that for creating time for me, the Lord Almighty will create time for you too. The Lord Almighty bless all of you and grant you traveling mercy home in Jesus' name. Amen. Thank you very much.
na o. Dao ni me na uwe. Eru na masanera me ono na sane uno ma. Ewe na fiera sanera ono na sakyo ya eno masame nera me o. Dao nundo eru me o. Same nera me o. Dao nundo wa o me me. moto upo na yena ibe oni be yewe mo ibe oni be bi mo pon oni ati ogo we onaru ni nare o samedira baba gese me o iwu po na yena ibe oni mebe bo wa upo ayena nya ibe oni mebe di moto upo na yena ibe oni be yawe bo ibe oni be bi mo pon oni ati ogo we onaru ni nare o samedira baba gese me o ado pano gaba no me ejo mi be bani be pera sanera la ogun re ekini medo sanera la ogun re me ba o ki ye ke mera la ogun me musa o beni o kemi ni so ba me mu o ni me kawe ni mega uve emi na ma se ma mo ala so ni megina sai ye dari o daro na na mi mo sa ede na gbe o sa me ku me yo wa ede na mo aji no yori o ku me yo wa ede no de jogo o sa no ku me lo de be de na de yo ki me ki yo wa me o ki me ra mo be na o iya wa so ya wa ba o sa no egun me ki afi ebe iya wa so ya wa ba wa ji no yori egun me pe we ko ejunu me mu we fo o iya ni onyo ma ro wa o me se upo na ye na o dao ni me kalume adewo sa yo jama ni upo na ye na adewo sa yo jama mu upo na ye na ni ayra loki adewo sa gari yo fo no ma ropa imi pa no rupo na o ago meno ile pa no rupo na ye na ni dota kalapo ago meno afi ampe na rupo na ye na baba easy boy ago meno demo igo jebe gbera me no ago meno okuzuwa ago meno baba wi mo bi mama ago meno ebi na baba yi ayi baba bi ma ro ji Jesu ago meno baba lo sari eme o so me ke o sa me dira me ago meno agbe lo sari eme o okun e gbe ro Jesu
ọba. Iyo bawe ọlọ́lẹ́nu ní mẹ́yẹ́kẹ́ o. Àmọ́ iyo ẹgbẹ́ náà rí yàwé ọba ńlá ọ. Àwọn mẹ́nà bàbá wí ní wọ́n wọ́n. Yẹ́kẹ́ dá yìí máa bọ̀dẹ̀ ẹ̀kẹ́ wọn dáńtọ́ yẹ̀wọ̀n náà o. Yẹ́ wọn tẹ̀lé wẹ́lẹ̀ ṣe náà rúbà ìkẹyà lóde. Ọ̀dàlú ní nàró sàgbéra mi.
meme o baba akodo le gbe me ro e o sana we mi ya do wa go meme o sana we mi ya do wa go meme o sana we mi ya do wa go meme akodo le gbe me ri pon me nu we idubu rawe o ma se ti we me idubu ye iye ma se ti won na o ama se mi yo ma me ya eya bi ye ke ko ye me odo wa go meme o baba akodo le gbe me ro e o sana we mi ya do wa go meme o sana we mi ya do wa go meme o sana we mi ya do wa go meme akodo le gbe me ri pon me nu we won mu pupa no na kan Jesu eji omari abopia omari aboku owo wa mo wa no ka bi Jesu e ba omo ya we pe imeke na mi mefa pupa wa de Jesu me mu pupa ne e ba yo na ba o wi se fone o wa lo wa me ya e ya se fone ne o so ba no na mi me fa baba o sana we mi ya do wa go meme o sana we mi ya do wa go meme o sana we mi ya do wa go meme na mo do le gbe me le fon enu we awe se na gbokan inu ru amata na ya ko mu we bese ya fe ru ewe da mo wa ami e mariore maye masowa iga ya yere nwe lo saye we da mo we na ya bi e mera wo to iga bo wa ja ni ese we se Jesu no ya zonu le ka gbe me ya o ma se re ya po won e ya po wa do ba ya ne ona ma se o baba uwe so ba na so ba no na ye re iya yo ye o mo re gba be ni mo be do pa so pa be de ne dorio e so we we gbe e de na gi o re ibo we ni o wa re uwe so ba na so ba mana ja ka me be no so awo tun na gba bi se le gbe nu po e yo re mo be de ne awo tun ni ma gba bi nu je ibu se ke go o ni awa ona ma yen do fe wo so ba no so ba ma ga ka ba lu so what shall I say how do I say what shall I do how do I do it what shall I say how do I say just to say thank you my Lord it's not by might not by my power it's by your grace I am living today it's not my goodness not by my righteousness it's by your mercy I am living today. I am getting my blessings. I am named them one by one. And I also see your mercy in life. Your goodness and mercy, they endure forever. Thank you, my Lord, because I'm living today. Also, no way me, don't worry me. In the master to the baby. In the buere, oh, baby, you want me here. Apoto le pe e pa me ku we baba o sana we mi ya do wa go meme o sana we mi ya do wa go meme o sana we mi ya do wa go meme amodo le gbe me le pon me nu we sana we mi ya do wa go me o ayi no yo ni o ile bu were o baba but do wa go me o baba amodo le gbe me ru e o sana we mi ya do wa go me o sana we mi ya do wa go me o sana we mi ya do wa go me amodo le gbe me ri mo enu we idubu na me o ma se ti we me idubu ye iye ma se ti won na o amade mi yo ma me ya eya bi ye ke gbo gan me odo we go me o baba amodo le gbe me ru e o sana we mi ya do wa go me o sana we mi ya do wa go me o sana we mi ya do wa go me amodo le gbe me ri mo enu we
mi ya tó wọ́wọ́ mẹ́mẹ́ o bàbá. Àgbọ̀n tó lè gbé mi fún ẹnu wẹ̀. Sọ́nà wo mi ya tó wọ́wọ́ mẹ́mẹ́ o. Àgbọ̀n tó lè gbé mi fún ẹnu wẹ̀. Ó sànà wo mi ya tó wọ́wọ́ mẹ́mẹ́ o bàbá. Àgbọ̀n tó lè gbé mi fún ẹnu wẹ̀. Òun á mú kú pé kàkà Jésù méjì wà bò. Àgbọ̀n tó lè gbé mi fún ẹnu wẹ̀. Ọmọ àríyá bó pè á ọmọ àríyá bó bò wà bò. Àgbọ̀n tó lè gbé mi fún ẹnu wẹ̀. Àgbọ̀n tó lè gbé mi yé pọ́n mi rí yẹn lókè. Àgbọ̀n tó lè gbé mi fún ẹnu wẹ̀. Iye náà máa gbé mi yé pọ́n mi kú bẹ̀ òye. Àgbọ̀n tó lè gbé Èyí máa fi dán níye. mi fún ẹnu wẹ̀. Àgbọ̀n tó lè gbé mi yé pọ́n mi kú bẹ̀ òye. Àgbọ̀n tó lè gbé mi fún ẹnu wẹ̀. Okome onunana awa pe la ponode owe ukpona yena na year of prosperity. Anona Prince Clement Ogie and his mega superstar band international. Naye Ohiameye one live on stage. Live on stage. Don't worry, Omona Uruweri and Yemegbe, Erie Gitawe, Nuyago Bok Penny, Erio John Yomeo, Nula Nuyek Yokpa by me. No way me ya, no I will me. Osana way me ya, no I will me. Osana way me ya, no I will me. Àgbọ̀n tó lè gbé mi fún ẹnu wẹ̀. Ìdúpọ̀ lọ́wẹ̀ ọmọ tẹ̀sí wẹ̀mẹ̀. Ìdúpọ̀ yẹ iye má tẹ̀sí wọn náà o. Ọmọ tẹ̀mí yẹ wọ́n mi ya. Ẹyẹ bí yẹ kéko yẹ mẹ́. Ọ̀dọ̀ wọ́n wọ́n mẹ́mẹ́ o bàbá. Àgbọ̀n tó lè gbé mi rò ẹ́. Osana way me ya, no I will me. Oh, Prince Clement, akamuwe we mi awadi we pa we ni ana. Menu we na ege live on stage we na. Ge gbosa. No, yeri okpa yo. Iye kewewe kí ara yé, iye kewewe kí ara yé. Wọ́n ní iná ní yẹmẹ náà. Iye kewewe kí ara yé, iye kewewe kí ara yé kíá. Wọ́n ní iná pọ̀ gómẹ náà. Wẹ́n ní iná wẹ́lẹ́lẹ́gbẹ́ náà ẹ̀wẹ́. Iye kewewe kí ara yé o. Wẹ́n ní iná wẹ́lẹ́lẹ́gbẹ́ náà rẹ̀ wẹ́n. Iye kewewe kí ara yé. When you know when I be, you can wear Galayo. When I put to my way, Babylon, on your way. Only your mouth. Etunewaire, Upona Yena, my year of prosperity, live on stage. Geheni have a city shop, nobody wese. So man when Odeya Mote, Ugu Buege, Right O Audio and Video Center Nigeria Limited, 114 Sopomba Road by 2nd East Secular Junction, Benin City. Iye so one Baba o so one Uwaga no pa oye Mana
wenu la remowa. Emi ro paro e. Baba o, so wa nani. Isowale, I am back home. And now, Dr. Sunshine Omokwa, Omona Eje, no Magiamu one of Schengen Nation. I'm here, Dr. Sunshine, 11 Sejina, of Bena Kebe with 11 Seji. Oh, when I was with you, guys. I said, well, there's no Jenny Maria. Ega Maria, oh. I said, well, the Merapa Maria, oh. You got it, comment the past. I don't remember setting on my own. The money begging I got from me. I don't remember setting. Osanuta see as I was Give me Dr. Sunshine Omokwa, Isowale, Iberewe, Obokia. I believe Baba, oh Baba, I love God. Baba, oh, where I was saying, oh, no. Wonderful tricks. Holy time. Oh, is it bad? Sunshine in the Is it bad? Oh, is it bad? Hallelujah, Akmo. Is it bad? Oh, is it bad? Hallelujah, Akmo. Is it bad? Hallelujah, Akmo. Hallelujah, Akmo. Ni mi ora pe. If you are doing wide live on stage, okay, Dr. Sunshine Omokwa, no Magiamu one of Schengen Nation, Isowale, Volume 1 and Volume 2. Then no video, if you are with me audio, no the akpe we moto, on the akpe ya. Dr. Sunshine Omokwa, ya yeri opala o papa. Family be kara wa gbe na o wa ye me. Warule la city shop no jacket when I hear money. Some will not give you money. Ugu boy, right? Oh, Audio and Video Center Nigeria Limited, 114 Sokoba Road by 2nd East Circular Road Junction, Benin City. Isowale, I am back home. Baba mi lo doke ya na Popo na na ta ko ya gai mo pa Amanu lo doke ya na Ya gbara ya o afa gbara maka o afa Ya gbara ya o samira fa gbara maka o afa Iyo bo mi ma sagiri o as a super sound live on stage. Ije mi oko wawakwe we pa mana ina. Aya wa se rekwe. Iya sunu kagbe na ya. Ayi dada si me ya pon. Iwa se ma wi de ina we la ke ma yi da yi. Ewa na gbe no. Na ya ye pere. Azeni wi. Azeni wi oro. Ewa u de gbe o na ya ye pere. Ese ma wi ina we la ke ma wi. Eva une no na ya ye pere asemi wi afari yo eva une pero ana ya ye pere okove awaye bi money eti wa kowe ni ana awaye bi money wa eti wa wona bia ona fe ko ye
ọ̀nà ẹ̀fẹ́ kan o ẹ̀fẹ́ kan pẹ̀lú kí o wẹ̀ kan ẹ̀rọ náà yà mú èrè àyàsọ ẹ̀ dèrè náà mọ̀ yàsọ yàmú sọ̀rọ̀ ṣẹ̀wé bọ̀mẹ̀ ẹ̀rọ náà yà mú ẹ̀ mú èrè àyàsọ dèrè náà mọ̀ yàsọ yàmú sọ̀rọ̀ ṣẹ̀wé bọ̀mẹ̀. Dr. Sunshine Omofuwa Omonaye no Magiamu one of Schengen Nation. Mamie, Dr. Sunshine. Àtọ́rí ọ̀pá ọmọ ṣàfihàn wòrí ẹ̀mí náà. Ìwà àtọ́rí ọ̀pá ọmọ ṣàfihàn wòrí ẹ̀mí náà. Ìwà bísí mẹ́rin náà sí mẹ́. Ẹ̀fí kẹ́ bàbá rí mẹ́. Àmì èdè ní sẹ́ pé búkì náà máa dá òwe náà kàn ó. Ẹ̀fí kẹ́ mẹ́rin lómi mẹ́. Ẹ lè lu ọgbọ̀n ọ̀sẹ̀ ìrànlọ́ta. Kéré náà, Pamela Panama fi hàn. Agaru lẹgbẹ o, ariru lẹgbẹ mẹ. Wàwọ́ ṣe, àmì rárá ló tún mẹ́ o. Ẹ̀fẹ̀ káwé ni wo wà ló. Àbẹ̀ kọ̀mẹ́ ni a di o. Ìfẹ́ tó ta mẹ́wé ni wo wà ló. Àbẹ̀ kọ̀mẹ́ o. Wàwọ́ ṣe fantasi kágo bọ̀ mẹ́ ni yàrá. Ẹ̀fẹ̀ kẹ̀mẹ́ wo. Àmì ẹ̀rọ máa mẹ́ wo ni a di. Àmì ẹ̀rọ máa wo. Àmì ẹ̀rọ máa nọ òòrò tún mẹ́. Àmì ẹ̀rọ máa wo. Osa kiani gima o, kiani gima be nagmo. Runa nana gidi ewo me, efeke o, kwa mage me. Kena rula rakia, mafakote o, be nagmo. Kena palo wagaboa, mafakote o, be nagmo. Kena timoto. Ẹ̀fẹ̀ superstand ẹ̀ kárí àsùn ẹ̀ ayẹyẹ lóye ni ó bẹ̀rẹ̀ mẹ́ ọ̀nà ikú fíìmù nígbà spoil everywhere o. Iná sọ̀rọ̀ ẹ̀ lọ kàn án. Àwọn ẹgbẹ́ ayé mú wò ó. Àwọn ẹgbẹ́ ayé mú wò ó. Adáyé mú wò ó. Àwọn ẹgbẹ́ ayé mú wò ó. Adáyé mú wò ó. Àwọn ẹgbẹ́ ayé mú wò ó. Àgọ́sà wọn lè mọ̀ kọ́nà. Àgọ́sà. Àgọ́sà wọn lè mọ̀ pé. Iná sọ̀rọ̀ ẹ̀ lọ kàn án. Ẹ̀fẹ̀ super sound live on stage iye mi oko wawaku ẹ̀ wẹ́ẹ́ pàmò àná ẹ̀ náà. Sanoge wafo mawe mili akondo uwe Mekwe imeta meni meki ato wakono Agasakono asakone akoye Agasakone motimi Lawe tamao niye lulumo Iye tamao niye se yinakonta Niye lulumo wege Ọ̀wẹ́rẹ́ sẹ́gẹ̀rẹ́ lọ́rẹ́ ó sì rẹ̀ gidi. Ẹ̀rọ bàbá mi ẹ̀sọ́ sórí ẹ̀kọ́. Ẹ̀rọ bàbá sẹ́wọ̀n ẹ̀sọ́ sórí ẹ̀kọ́. Yàrá yóò. Onírọ̀mẹ́lá òògùn tó yàgò mẹ́wèé. Èsè mọ́tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé o. Ìwé mẹ́rẹ̀ fè ọ̀rọ̀ fẹ́ o lóye dé o. Ẹ̀yẹ́ ìwé mẹ́rẹ̀ fò wà láyé wùkú ìtọ́wọ̀ yọ̀ ẹ́. Ìtọ́kàn ò tọ́kàn náà yà wọ̀nyẹn. Pẹ̀mánú yóò pé òun ti náà wọ̀ ẹ̀yẹ. Wàbẹ̀ wà bóyú jẹ́ òní ẹ̀kún kò fẹ́ máa kọ́. Àwọn sàbíọ̀ ẹ̀yẹ yóò hàn kó. Sẹ́kọ̀ọ́ nígbà òkò ìtòbọ̀ ẹ̀gùn. Bàbá náà ìwé ìgbìnà bọ̀ wẹ̀mẹ̀. Sàmẹ́rọ̀ nẹ̀ náà ìwé ìgbìnà bọ̀ wẹ̀mẹ̀. Pàṣẹ yọ̀ mẹ́rin náà lọ́mọ́ bóyá yẹ wáyé. Etunebuaire, Waye Heji, you want make I still give you more? Yeah, I beg you, make you run, enter the city shop. When you near you pass, make you collect your own. And for plentiful percussions buy, make you waka enter. Right, all audio and video center Nigeria Limited, 114 Sokomba Road by 2nd East Secular Road Junction, Benin City.